Ẹ káalẹ́ o, gbogbo ẹ̀yin mọ́mì wa, ẹ̀yin dáàdì wa níbi kíbi tẹ́ tí ń wò wá. Ẹ káalẹ́, ẹ káalẹ́, ẹ káàárọ̀, pé ìdájí náà la wà. A kí gbogbo yín pátá nílé lóko Nàìjíríà òkè òkun. Mo kí gbogbo yín o, ẹ ṣé gan ni. Ẹ kú títẹ́tí sí wíwo àwọn fídíò wa yìí ní gbogbo ìgbà. A dẹ̀ ń rí feedback yín, a dúpẹ́ lọ́wọ́ yín, ojú ò ní tì yín. Ilé ọ̀nà yín kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Gbogbo ẹ̀yin tí ẹ ń fi ojú ayọ̀ tẹ́ fi ń wò wá yìí, ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè. Mo tún wá sọ ní ìgbà ìkẹta, gbogbo ẹ̀dá pátá tí ń fojú re wò wá, tí ń wo fídíò yìí, wọ́n ṣí ẹ̀ ní nínú ẹ̀mí. Ẹlòmíì máa ń ṣí ẹ̀ láti inú ọkàn ẹ̀, inú mi máa ti ẹ̀ ń dùn gan. Ẹlòmíì á ṣí ẹ̀ by pé ó sẹ́ndì ẹ̀ sọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n ẹlòmíì nínú ọkàn ẹ̀, Ọlọ́run ti ràn lọ́wọ́ débi pé nínú ọkàn ẹ̀ yẹn á ṣí ẹ̀ kíní yẹn. Ṣùgbọ́n àti gbogbo tó ṣí ẹ̀ nínú ọkàn àti tó tẹ̀ ránṣẹ́ sáwọn èèyàn, mo gbàdúrà fún gbogbo yín wípé nínú ọdún 2021 yìí ẹ ò ní rógun àmúbọ̀ o. Wàhálà tó ju ti yín lọ, wàhálà tí ò ju ti yín lọ, ọmọ aráyé kò ní dà sí yín lágbádá pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ ṣé, mo dúpẹ́ pẹ́ òkun. Ọ̀gá Yorùbá, ẹ jẹ́ ká ronú. Àkókò ti tó fún wa báyìí. Àkókò ti tó fún wa báyìí o láti wá máa ronú o. Àkókò ti tó fún gbogbo Yorùbá, gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tá a wà nílé, ẹ̀yin tí ẹ wà ní òkè òkun, ká ronú báyìí. Àkókò ti tó ká jókòó, ká fi ọ̀rọ̀, ká fi jomi toro ọ̀rọ̀. Nítorí ohun tó ń lọ ńlẹ̀ yìí, ohun tó ní agbára ni o. Fúlàní Haúsá, because I want to call them Fúlàní Haúsá. Ṣé gbogbo ariwo tí wọ́n ń pa yìí, tẹ́yìn rí tó ń pa yìí, wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa lọ́wọ́ wa ni o. Ẹ mú dání. Ohun tẹ́ ẹ bá ti gbọ́ lẹ́nu Akwarapa, a sì máa sọ pé ẹnu Olódùmarè ló ti ń jáde. Ìdí kan ṣoṣo tí Fúlàní ti ń ṣe gbogbo atótónu yìí ni wípé wọ́n fẹ́ gba ilẹ̀ wa lọ́wọ́ wa. The noise Fulani is making up and down, it is to received or occupied our land. God showed me vision yesterday afternoon, which I need to declare to our people. Listen, this is a vision. Kì í ṣe nǹkan táwọn èèyàn kọ́kọ́ jókòó kan ń rò pé ó dàbí Fúlàní fẹ́ ṣe yọ. It is a vision. I am a prophet. I will continue saying it because I don't predict, I say prophecy. There is difference between prediction and prophecy. Prediction goes with thinking. But prophecy, it will talk about exactly that. My Shelley. Sherry, àwọn Fúlàní, wọ́n máa ja ogun. Kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. Sherry Fúlàní, Olúwa fi ìran wọn wọ̀n mí pé kò sí bá a ṣe fẹ́ ṣe sẹ́. Fúlàní Haúsá, wọ́n ti reinforce ara wọn débi wípé
bóyá jihad ló ń pè ó, mi ò tiẹ̀ mọ̀ bóyá jihad or what. I saw big war lórí territory, lórí land dispute láàrin àwa àti Fúlàní. Ó wá ń pe kíní yẹn ní jihad. This is what I saw. That was last afternoon. Tó pé àárọ̀ la wà yìí ní Nàìjíríà. Bí ìdajì àwọn èèyàn ṣe ń sún Nàìjíríà báyìí. Jihad wọ́n ṣe ń jàjà yẹn ló ń pariwo kíní yẹn. Tí Haúsá bá pààyàn tó bá máa pariwo Allahu Akbar, Allahu Akbar. Bẹ́ẹ̀ ni mò ń gbọ́ bí wọ́n ṣe ń ja ìjà yẹn ni wọ́n ń pariwo jihad. Nígbà tí mo jí mo wá ń béèrè lọ́wọ́ Ọlọ́run, mo fẹ̀mí tọ̀ wọ́n ní kí ló wá kíní ní ó ní ṣọ́ra àwọn tó rí yẹn wọ́n sì máa sọ gbogbo ìlú yìí di ilẹ̀ mùsùlùmí tí ẹ̀yin ọmọ àlè Yorùbá wọ́n máa islamize ẹ̀yin ọmọ àlè onígbàgbọ́ oníkálukú lọ́lọ́run fún ní ẹ̀sìn kò wá jẹ́ kéèyàn kan kó fi ẹ̀sìn tiẹ̀ kó fi ní ti ènìyàn kan lára. Àwa láìkì mùsùlùmí gan, ó dẹ̀ jẹ́ kí ẹ̀yin náà kó láìkì wa. Kì wá ń ṣe mùsùlùmí Yorùbá, kì í dẹ̀ ń ṣe mùsùlùmí tó wà nínú Haúsá, àwọn nínú Yíbò ló ní wa lára. Mùsùlùmí tó wà nínú Haúsá Fúlàní ni problem wa. Nítorí pé látayébáyé làwa pẹ̀lú mùsùlùmí tó wà nínú ti Yorùbá tó wà nínú ti Yíbò láti ń ṣe pọ̀. A ò sì jà, a ò ṣe kankan. Àgbàpọ̀ Ọlọ́run kan náà lájọ́ ń sìn. Allah tẹ́ ń pè òun ní God wa. Ṣùgbọ́n àwọn tẹ́ ẹ rí ohun tí wọ́n ń sáré bọ̀ tí wọ́n ń ṣe tèrè tó dókòó gbogbo ìtẹ́ yìí ń rò kọ́ ní problem, gbogbo ìtẹ́ ń rò kọ́ ní issue. Ohun tí wọ́n já wà at the back of their mind based on what I saw last afternoon tó jẹ́ ti yesterday, it is jihad. Bó ṣe ń jà yẹn tí ariwo wọ̀ yẹn lé, ìró wọ̀ yìí lé, Olúwa fi wọ̀n mí. Wàláì nígbà tí mo jí ó dàbí ẹni pé mo ṣiṣẹ́ lójú oorun ni. Àyà mi wáyé báyìí nígbà tí mo jí lójú oorun yìí. Kọjá kéèyàn máa kéèyàn kan ló wà ní òun rógun, kí ló ń gbà tó wá rógun, kí ló ń mú ẹ ké. Ṣé Olúwa ní kó sọ mẹ́sẹ̀jì? Èyí ti kọjá kéèyàn máa kó mẹ́sẹ̀jì lèmi sọ. What is at the back of their mind is that they want to get all the lands. That is number one. Number two, they want to Islamize everywhere. Ní problem pẹ̀lú àwọn Yorùbá Muslim. Ní problem pẹ̀lú Yíbò Muslim. Sórí àwọn tó rí yìí, èmi ò mọ bí tí wọ́n ti wá. Àwọn yìí ń jà, aláwọ̀ ń jà nítorí Allah. Ta ló lè gbèjà Ọlọ́run jà? Gbogbo ìjà táwa ń jà yìí tá ní Yorùbá nation kì í ṣe ìjà Ọlọ́run o. Ìjà tara wa. Ohun tá ń fojú rí báyìí tá ń wò báyìí pé kò jẹ́ kó rí bẹ́ẹ̀ làwọn ń jà fún. A ò lè jàjà Ọlọ́run náà. A ò lè jà fún Ọlọ́run. That is the first thing. And again, if Tinubu enter as a president and later he decided to change the agreement between him and Fulani, there is going to be war. And I don't see. Isori kò ṣe pọ́nlá, iyọ̀rì kò ṣe tú dànù. Nítorí pé Tinubu pẹ̀lú àwọn Fúlàní wọ́n ti ní agreement. Okay, tó bá wá padà jẹ́ pé ó jẹ́ president Nàìjíríà yìí, ṣé ẹ ń gbọ́ mi? Tó bá wá rí pé at the end of the day wọ́n ṣe ń pariwo bí ìyàwó ẹ̀ gbé àwọn fídíò kan dé àwọn fídíò kan jáde, ìyàwó a sì máa débẹ̀ láìpẹ́, mi ò kàn tí ì fẹ́ mẹ́nu lọ ni. Bí ìyàwó ẹ̀ ṣe ń pariwo yẹn pé kí Odùduwà kó support ọkọ òun, at the end of the day tọ́kù ẹ̀ bá débẹ̀ tí ọkọ ẹ̀ bá wá padà wá ní pé òun fẹ́ ṣe tí Odùduwà, ogun tún máa ṣẹlẹ̀, kò sí bẹ́ẹ̀ yìí fẹ́ ṣe. Haúsá Fúlàní ò ní gbà, ogun máa ṣẹlẹ̀. Ó wá better, it is better because
the argument within them òun ni wípé gbogbo nǹkan táwọn fẹ́ ṣe kò gbọ́dọ̀ dá wọn lọ́wọ́ o ṣùgbọ́n tó bá lóun tí Tinubu bá lóun máa dí wọn lọ́wọ́ nígbà tẹ́tú rí yìí náà tó pé at the end of the day ojoojúmọ́ kó lóun lọ di president Nàìjíríà tí Tinubu bá lóun fẹ́ dí wọn lọ́wọ́ in order to favour Odùduwà ogun náà ló máa jà. Ogun ló máa jà o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká ronú. Kò sí bá a ṣe fẹ́ ṣe tí Tinubu bá padà wọlé 2023 oko ẹrú finally nìyẹn, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ẹ jẹ́ ká ronú, ẹ jẹ́ ká gbáradì gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ́ wà labroad. Mo mọ̀ pé you were concerned about this, and I know many people is following this video, many people is following me. Mo dẹ̀ ti bá Ọlọ́run sọ láyé mi sẹ́ bókun ijọ́ kan tí mo máa fi dalẹ̀ yín, tí mo máa fi dalẹ̀ Yorùbá yìí, tí mo máa fi dalẹ̀ Ọlọ́run kí tí ẹ ṣe lẹ̀ Yorùbá ẹ dàgbé ẹ̀, ṣùgbọ́n tí mo máa fi dalẹ̀ Ọlọ́run lórí òtítọ́. Ìwọ Ọlọ́run ẹ pè mí sọ́dọ̀ o, ẹ jẹ́ wá sí mi lọ́dọ̀ yín o. Máa sí mi láyà Jésù, máa sí mi láyà Jésù, ìwọ oníròbìnújẹ́ ọkàn, máa sí mi láyà Jésù. Ìkíní, ariwo tí Fúlàní ń pa, ó fẹ́ gbalẹ̀ kejì jihad. Ìkẹta, okay, tó bá ní okay Tinubu ó padà jẹ́ president Nàìjíríà, tó bá decide pé òun fẹ́ wá favour Yorùbá, kí n sọ fún yín, ogun máa ṣẹlẹ̀, ogun burúkú. Ogun tẹ́yìn ilé ò fẹ́ jà yẹn Fúlàní ló máa wá jà. Ogun burúkú máa ṣẹlẹ̀, wàláì. Ogun burúkú máa ṣẹlẹ̀, ogun nílé, ogun lóko, ogun níta, ogun ní town, ogun ní anywhere. Ogun máa ti máa ṣẹlẹ̀, ìró bọ́ǹbù ni boom bam boom bam. Ṣé àwọn tí ọmọ àlè àmì tí wọn ò lè bàjá, àwọn tí ọmọ àlè ọlọ́pàá ò lè bàjá, ṣé àwọn tí ọmọ àlè àwọn navy ò lè bàjá? Wàláì, mo fi ayé àti ọ̀run búra ẹ̀, ohun tí èmi rí lèmi sọ o. Mi ò wá ta pẹ̀lú ara, mo wá ta with the Spirit of God. I am directed by the Spirit of God. Ṣé àwọn olórí burúkú bíi Mbaka wòlíì Reverend Mbaka àbí kílẹ̀ tí ń porúkọ ẹ̀ tí wọ́n ní pé Olúwa ní Buhari òun ló máa òun ní Messiah. Mo rántí nígbà náà, it is in video, kì í ti ẹ ṣe pé wí àkà báyìí, it is in video. Reverend Mbaka àbí kílẹ̀ tí pé Mbaka bí nǹkan nínú ọdún yẹn ó ní Ọlọ́run sọ wípé Buhari is the Messiah. Nígbà tó di inú ọ̀sẹ̀ yìí ó ti bẹ̀rẹ̀ sí í ṣépè fún Buhari. Olúwa ní pé kó ń padà lẹ́yìn Buhari. Ṣé yẹn ni ìránṣẹ́ Ọlọ́run? Ìránṣẹ́ Ọlọ́run, ohun tó bá ní Ọlọ́run sọ, ṣé ń gbọ́ mi, ó gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Ohun tí ó bá ti sọ pé Olúwa ló sọ, tó sọ jáde pé Olúwa ló sọ, that is what is going to happen. Kò tún ní rí bákan mọ́, kó wá máa ní Olúwa kọ́ ló sọ. Kò wá sí bá ṣe fẹ́ ṣe, Tinubu máa dáhùn sí túnú wọn ni. Tó bá dẹ̀ tó padà dáhùn sí túnú wọn kọ́, inú oko ẹrú ni dodo a máa tú wà. I say it again, Tinubu is not our Moses. Tinubu, it is not our Messiah. I say it again, Tinubu, God is saying it all the time. It is well, I am a prophet. Tinubu, it is not our Moses.
Tinubu is never the Messiah of Nigeria. He's just coming there. Oko wani láti wá fulfilled wípé òun ní láti di president. Ó tán. Ìkọ́ tó kọ̀ fẹ́ wá ṣe nìyẹn. To fulfill that he become a president of Nigeria. He will stand an inferior. Àwọn tó máa operate, they are the Fulanis, Hausas. Because kò lè back gbogbo tó ń sọ yẹn tíyàwó ẹ̀ ń sọ yẹn pé kí wọ́n support yẹ kò lè back Yorùbá kò lè ṣiṣẹ́ Odùduwà Republic láyéláyé tó bá bẹ́nu lè pẹ́rẹ́ ẹ̀yin gan máa mọ̀ pé ara máa nílé ara máa ní oko ara máa níta ara máa níbi dodo pátá Fúlàní máa dá ogun sílẹ̀ jihad dẹ̀ máa bẹ̀rẹ̀ ogun yẹn ni mo rí yẹn tí mo rí ní ọ̀sán ogun tó ń pè ní jihad ó máa dá ogun sílẹ̀ Fúlàní dẹ́kẹ̀rẹ́ apá mi ò ká wọn Fúlàní Haúsá apá navy ò ká wọn Fúlàní Haúsá apá ọlọ́pàá Nàìjíríà ò ká wọn kí n sọ fún yẹn lọ kọ sílẹ̀ ohun tó máa ṣẹlẹ̀ nìyẹn sínsìn wọn ò wá fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ Tinubu will dance to their tunes based on their agreement that they have written down or talk. So are you getting me? Those are the things God is telling me. Effort for Lord kefi telling me. Gbogbo ẹ̀yin èèyàn mi tẹ́ ń fojú ayọ̀ wò mí. Èmi náà ń fi tí ayọ̀ dodo comment tẹ́ ń sọ. Ẹ jẹ́ ká fi ọpọlọ ká fi tẹ̀léra wa. Ẹ share ẹ love ẹ share ẹ comment kí ni èrò yín kí lohun tó wà lọ́kùn ẹ̀yin gan kí ni because I am reading all your feedback. I read every feedback gbogbo ẹni mo máa ń rí ẹ share ẹ jọ ẹ bá wa subscribe kì í ṣe nítorí pé owó ẹ mú ń tẹnu wọn ẹjọ́ tí mo ti ń ṣe náà mi ò tí ì gba kọ́bọ̀ lọ́wọ́ YouTube mo kàn tí wọ́n kàn rí ìdí owó àwọn tó ń rí ìdí owó náà lọ tún yọ kúrò bẹ́ẹ̀ a bá ti rí ìdí iye báyìí lé nìwọ̀n wọ́n tún ti yọ owó mi kúrò mi ò mọ nǹkan tó ń ṣe ṣùgbọ́n mi ò kíà nítorí pé kì í ṣe owó òun lèmi bá wá síbí báyìí Olúwa rán èmi jáde ni ìránṣẹ́ Ọlọ́run ni èmi my name is Baba Confirm JP and God sent me to tell you the truth of what will happen in this country. Ṣé kí ẹ máa wo bí mo ti ń tò bọ̀ láti ibi tí mo ti tò ní pé Olúwa ń parí dodo ọ̀rọ̀ tí àwọn Fúlàní sọ yárúwó wọ́n fẹ́ gbalẹ̀ dodo lẹ̀ ní ìkíní ní èkejì mo tún ti tò ní pé ògẹ́bá ní kú pé kí Tinubu kó wọlé Tinubu ò lè ṣèfẹ́ yín tí Tinubu bá ṣe ìfẹ́ yín ogun tí mo rí lọ́sàn-án yẹn tí wọ́n jà tí wọ́n ń pè ní jihad yẹn ogun yẹn ló máa ṣẹlẹ̀ jẹ́gẹ́ tí ogun máa ṣẹlẹ̀ kò sí bẹ́ẹ̀ fẹ́ ṣe Fúlàní máa ṣí ogun gbogbo ìtàn ṣe abẹ́ ẹnu ni tí Tinubu bá wọlé tó ó padà wọlé 2023 ó wá lọ ṣe ó wá ní ìfẹ́ Yorùbá lòun fẹ́ ṣe Odùduwà nation ogun ti dé nìyẹn ogun ńlá ogun tó lè padà kílèmù ẹ̀mí sórí ìtawà fẹ́ jàta ní kí wọ́n ṣígun yìí kò lè kílèmù ẹ̀mí púpọ̀ tí wọ́n ní pé kólíkálukú lọ lọ́nà tiẹ̀ là ń sọ ṣùgbọ́n yìí tá à ń sọ yìí wàláì tó bá go against the will and the agreement within themselves àwọn máa ṣí ogun ó máa palẹ̀ ó máa pa gbogbo bí everywhere ló máa parun. Ogun táwọn ń pariwo yìí ogun pé wá ẹjọ́ kólíkálukú lọ lọ́nà tiẹ̀ àwa fẹ́ dúró òun là ń sọ ṣùgbọ́n tí ọ̀dọ̀ àwọn torí yìí ó mọ̀ pé àwọn náà máa ń jà bí àwọn Palestina ni àwọn torí ìtàn pè ní Fúlàní Haúsá yìí wọ́n máa ń jà bí àwọn Iraq ní Irani wọ́n kì í gbọ́ wọ́n kì í gbà. Àwọn ló máa dojú ìjà kọ wá nígbà yẹn wọ́n dojú ìjà kọ dodo orílẹ̀ dodo gbogbo dodo everywhere tó wà Nàìjíríà nígbà yẹn ṣùgbọ́n èyí táwọn ń pariwo yìí pé ṣe ẹ ṣí ogun tá à ń sọ ni pé àwa ò sọ pé Fúlàní là ń bájà o tiwa ní pé ẹ jọ ẹ pín orílẹ̀-èdè yìí fún wa kí Yorùbá dúró lọ́nà tiẹ̀ káwúsá lọ lọ́nà tiẹ̀ kí Ìgbò lọ lọ́nà ogun táwa ń sọ ni táwa ń sọ arúgbó nǹkan táwa ń pa nìyẹn
tẹ́kẹ́ jẹ́ kó yé yín gbogbo tí mò ń sọ yìí mo mọ̀ pé ó yé ẹ̀yin màmá wa mo mọ̀ pé ó yé ẹ̀yin bàbá wa mo mọ̀ pé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tó ń gbọ́ mi lójoojúmọ́ tó ń gbọ́ ohùn Olúwa èmi kọ́ ni mò ń sọ ohùn Olúwa ń jáde láti inú ìránṣẹ́ rẹ̀ ni. So therefore Tinubu ò lè favour wa kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é tẹ́fárí èèyàn kan tó jókòó síbi kan tó ń ronú ẹ̀ wípé ẹjẹ́ yẹ lọ sọ́pọ́ọ̀tì Tinubu káàkú jẹ́ kó wọlé ṣèbó ti sọ wípé tóun bá wọlé òun lòun lè ṣe kí Yorùbá fi pín kó lè ṣe nǹkan kan ogun tó máa ṣẹlẹ̀ máa kọjú ogun tìlà wàláì ogun Iraki àti ogun Irani nígbà yẹn ogun tí ó máa ṣẹlẹ̀ ó máa kọjá nítorí pé army ò lè control ẹ̀ wọ́n ò lárí yìí common Boko Haram wọn ò lè mú wọn. Àwọn tẹ́lẹ̀ yẹn they have millions of soldiers. They have more than 60 million soldiers preparing themselves for jihad. Nigeria ti wà nínú problem. Nigeria bẹ̀rẹ̀ pé mo fi ìgò nínú ìran tí mo ń sọ yìí ni o Ọlọ́run fi ìgò bottle white bottle ó fi wé Nàìjíríà nínú ìgò yẹn a rí omi òkun níbẹ̀ nínú ìgò yẹn a rí omi ọ̀sà níbẹ̀ nínú ìgò yẹn a rí epo nínú ẹ̀ nínú ìgò yẹn a rí àdí nínú ẹ̀ nínú ìgò yẹn a rí petrol nínú ẹ̀ nínú ìgò yẹn a rí gbogbo nǹkan tó jẹ́ pé ok nígbà táwọn nǹkan yìí wà nínú ìgò kan báwo ni ìgò yẹn ò ṣe ní blow Nàìjíríà sì máa blow kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe é nítorí pé ìgò yẹn blow nígbà tó blow la padà rí wípé àwọn èèyàn yẹn dira ogun dé everywhere dodo ohun tí ariwo tó ṣàǹpa ní jihad kí ló ń pè bẹ́ẹ̀ Olúwa tí àwọn fúnra wọn bá padà wá ja ogun wàláì ipá ló máa fi mú gbogbo yín sí ẹ̀sìn máa ṣe ẹ̀sìn kan ṣoṣo. Olúwa sọ ní ìtí mo sọ láti ó ní lọ́dọ̀ àwọn èèyàn tó rí yìí tẹ́ ẹ bá padà gbà wọ́n láàyè pé gbogbo ohun tí wọ́n ń sọ lọ́kàn ara wọn yìí ohun tí wọ́n fẹ́ ṣe lọ́kàn tó bá padà rí ṣe ọ̀tọ̀ọ̀dọ̀ wọn ní àmì 666 ti máa ṣẹlẹ̀ ṣẹ́jọ́ dúdú wọn wọnú ara wọn nígbà tó tún di ọ̀sán lánàá ó tún fi ọ̀rọ̀ jihad wọ̀n mi. Say Tinubu cannot favor us. Forget about Tinubu. It is not the Messiah. It is not the Moses of our time. He cannot do anything. He will only go by their instructions. He only go by what they agree on. Tinubu just want to become a president of Nigeria for just èmi náà ní ìgbà ayé mi mo di ààrẹ orílẹ̀-èdè ó tán nǹkan tó fẹ́ fi ṣe nìyẹn. Just going there like we can call us shiri. If we refuse to fight war, means we will remain in poverty and slavery under the hand of Fulani Hausa. So therefore, ẹ jẹ́ ká gbára ogun tiwa ló pè táwọn bá ṣí ogun fún wa kí n sọ fún yín gbogbo ẹ máa dàrú ogun tiwa ló pè jù. Kí Ìgbò Haúsá kí Ìgbò àti Yorùbá ká parapọ̀ ká sọ pé a ò ṣe mọ́ ohun tá à ń sọ nìyẹn ok kó lè kálukú lọ lọ́nà tiẹ̀ ṣùgbọ́n tí àwọn bá padà wá jagun gangan wọ́n máa borí o sí bá a ṣe fẹ́ ṣe they have thousands millions of soldiers. Fulani Hausa have missions. They have missions to take over the power in Nigeria and to cover the surface of the whole land in Nigeria. Wọ́n ní determination, wọ́n ní mission láti take over agbára nínú Nigeria yìí àti láti yí gbogbo to dominate all the surface of this country. Either we like it or not, war, it is the only solution to have a Yoruba nation. That is what God is telling me. And as he's telling me, I am writing it down as his son. He says, son, put all these things down. And I'm writing it down. The only solution in this country
It is to war. It's the only solution for we to achieve Yoruba nation. It is to war. No other way. No other way. Even the international body. Ọtí body. Ṣé pé nìkan ni mo ti sọ lójú international body tẹ́ ń pè international community tẹ́ ń pè irọ́ ló ń pa wọ́n ti gba body. Ó sọ̀rọ̀ lórí ẹ̀ ẹ̀ṣì máa para yín ná ẹ̀jẹ̀ máa wẹ̀ ná nǹkan máa bàjẹ́ dúdú ẹ̀ máa fọ́ kẹ́tọ́rí pé wọ́n dìde. Ṣé kí lẹ̀ wá ń bá kiri? Tá a bá ti rí pé oko ẹrú náà ni fine ẹ continue. Tá a bá dẹ̀ rí pé wẹ́ a ò fẹ́ oko ẹrú mọ́ ogun la máa jà. Fulani says Nigeria, he says Nigeria is the only land give to them by God, and they are ready to take it by all costs. Fulani ló sọ bẹ́ẹ̀, Fulani Hausa ló lanu sọ. Only Nigeria was the only land given to them by God, and they are ready to take it by all costs. So that Tinubu wife comes out and begin to say Oduduwa should support his husband. It is a trickish. Ọkọ̀ fẹ́ tíríkì yìí ni kọ́ tí olú wá ń jáde ìyàwó Tinubu ó wá ń pariwo ẹ̀yin ọmọ Odùduwà ó ràn àwọn lọ́wọ́ ẹ jáde kẹ́ sọ́pọ́ọ̀tì ọkọ òun kọ́kọ́ òun bá ti jẹ́ Odùduwà tán tọ́kọ òun bá ti jẹ́ Nigerian president tán òun ló lágbára láti ṣe forget about it. The generation of Yoruba youth of this generation wọ́n ti gbọ́n a kì í ṣe òpè mọ́ ojú wa ti là èèyàn kan ò lè fi búrẹ́dì kó wa lóúnjẹ jẹ gbogbo ohun tí ìyàwó Tinubu ń sọ yẹn Odùduwà kó sọpọ́ọ̀tì òun kó sọpọ́ọ̀tì ọkọ òun kó ṣe kinní kan yẹn kó sọpọ́ọ̀tì ẹ̀ nígbà tọ́kọ òun bá débẹ̀ nígbà yẹn la tó lè máa sọ̀rọ̀ Odùduwà òun ló lè ṣe a nídìí alágbára nínú àwọn adarí Yorùbá nígbà yẹn tá a bá ti rí alágbára nígbà tó ti dókè òun ló lè sọ̀rọ̀ yìí òun ló lè pín ìlú yìí kò lè pín o tó bá máa pín tó bá pé ọ̀nà tóun fẹ́ fi pín nìyẹn kí n sọ fún yín ogun ńlá ogun tó tóbi ogun tí kò sí nǹkan tó lè kọ̀ntrólù ẹ̀ ogun àwọn Philippines gangan ogun àwọn Iraq àti Iran òun lè máa rí látọwọ́ àwọn Fúlàní wàláì ẹ lọ kọ sílẹ̀. Mo ń bọ̀ o mi ò tí ì di